kátapápákátá lọ́fà bodò àkùkọ mi gàgàrà gàgàrà àkùkọ mi gògòrò adìyẹ mi tó lógbe lóhùn tó tún lógbe lórí ẹ gbádùn àdìlẹ ní Jẹ̀mílà kò ṣe. Sálámọ̀ ni mo fi wọlé lọ́tẹ̀ yìí mo wọlé ti sálámọ̀ ni láti ẹnu Jẹ̀mílà alàgbé Ọ̀pẹ́yẹmí ẹ̀gbọ́n mi àbúrò mi ọ̀rẹ́ mi èèyàn mi àtàtà ìbà Ọlọ́run ọba Elédùmarè ìbà Ọlọ́run ọba kábíyèsí ọba kàkàkàkà ọba hẹ̀rìmọ̀ ọba jàǹkànjàǹkàn ọba tó ju gbogbo ọba pátápátá lọ ọba tí ò ṣe má súnmọ́ tá a sì lè rí ó ti wù ká súnmọ́ tó a lè rí Ọlọ́run ọba ó ṣe bàrẹ̀ o Jẹ̀mílà. Ìbà ìmáàmù àgbà àrólé kan ṣoṣo tó ń bẹ ní gbogbo àgbáláyé káfàtà mo ṣe bà ìbà bàbá tó bí mi lọ́mọ Àdìsá Ẹ̀kọ́ ọmọ oníṣàgá Òkúmasì ọmọ ahéré owó tí ò ní gbàgede ọmọ abẹ́rẹ́ mẹ́ta ni bàbá tó bí mi lọ́mọ ládòdò nípínlẹ̀ Ògùn bàbá mi Àdìsá olóyìndẹ́lìbù ọdún rere o kọ́lọ́ba kó foríjì bàbá mi. Bẹ́ẹ̀ni wàhálà Jẹ̀mílà ṣàlàyé ilé ni mo lọ Jẹ̀mílà alàgbé o ṣé mo dúpẹ́ ìbà yeye tó bí mi lọ́mọ àmọ̀ pé màmá rap alájà ọmọ sàláwù agbére nígbé ìgbésà ọmọ ilẹ̀ ọmọ adábùdó òkèrè ọmọ ọ̀dọ́ àmìrò èsè ọmọ agbálẹ̀ sílẹ̀ ọ̀sà òkè ṣọṣọrọ bomi ọmọ olúbà mèsì ọmọ àjànà ńlá lóde ègbé ìyá mi ẹ̀gbọ́n àjànà orò fún gbogbo ìgbésà káfàtà màmá mi mo ṣe bà mo wá ṣe bà gbogbo pèdèpèdè pátápátá gbogbo pèdè pátápátá káfàtà ni mo ṣe bá ẹ mọ̀ pé mi ní kankan àfi kẹ́mi ṣe bá yín lẹ́yìn Ọlọ́run máa ṣe bá yín ẹ̀yin ọ̀gá mi látòrí bàbá mi AYB Adéròjú ọmọ Adépọ̀jù pátápátá àti látòrí àwọn màmá mi Ọmọlẹ̀yẹ Balógun mo ṣe bá yín o ìbá gbogbo àwọn ọ̀gá mi pátápátá tó ń bẹ láyé tó ń bẹ láàyè rẹ̀ látòrí ọ̀gá mi Bánjọ ọmọ Ọ̀jẹ̀dèjì ni mo dá kẹ́kẹ́ mo ṣe bá ọ̀gá mi mo ṣe bá yín gbogbo àwọn tó wá ti dolóògbé tí wọ́n ti padà sọ́dọ̀ Ọlọ́run ọba mo ṣe bá gbogbo yín pátápátá látòrí ọ̀gá mi Ayọ̀dèjì Ayọ̀lá ọmọ Kẹ́hìndé gbẹ̀gbọ́n ọmọ Babálé Olúyọ̀lé mo ṣe bá kọ́lọ́run ọba kó forí ju gbogbo kó ọ̀run pátápátá mo ń gbádùn Jẹ̀mílà jọ. Ẹwà Yorùbá ètò lẹ́wà Yorùbá a tún ti dé sórí ètò tòní ọ̀nà àrà ni mo tún bá yọ lọ́tẹ̀ yìí o àyà wa ti bẹ́ sílẹ̀ ó ti bẹ́ síṣẹ́ iṣẹ́ làwọn ń ṣe ìgbádùn tiyín torí ìgbádùn tiyín náà ni ọ̀nà àrà la bá yọ lọ́tẹ̀ yìí lábẹ́ àkóso tẹ́ẹ̀tì máa gbádùn wa lóòrèkóòrè nígbàkígbà kì í ṣe lọ́sẹ̀ọ̀sẹ̀ nìkan ní gbogbo ìgbà lẹ́ẹ̀ máa gbádùn wa lórí WhatsApp lórí Facebook lórí Telegram àti lórí YouTube ẹ máa gbádùn wa bẹ́ẹ̀ a máa tẹ́yìn lọ́rùn ní gbogbo gbà ohun tá a yàn láàyò nìyẹn àwọn ọ̀nà méjì àlòkù bẹ́ẹ̀ là lódò ìgbádùn títí yín oníṣẹ́ tiwa mo gbádùn Jẹ̀mílà lọ́wọ́ jà.
ètò Lẹ́wà Yorùbá. Nítorí àkókò ẹ jẹ́ ká lọ síbi tá a wà, ká lè tẹ́ra wa lọ́rùn lẹ́nìí. Ẹwà Yorùbá lètò Lẹ́wà Yorùbá. Bẹ́ẹ̀ tí mọ̀ wá sí ẹ mọ̀ pọ́mọ mẹ́ta lètò ìgbépọ̀n, ọ̀rọ̀ àmọ̀ràn àti òwe àti iṣẹ́ ọpọlọ. Ṣùgbọ́n àwa papọ̀ gbogbo rẹ̀ apapọ̀ ó wá di méjì. Ṣé ẹ rí òwe tá a fẹ́ mú wálé ní láà fi ṣe ọ̀rọ̀ àmọ̀ràn lẹ́ẹ̀fi gbádùn wa dáadáa láwa fi ṣe ọpọlọ tẹ̀lé. Ẹwà Yorùbá lètò Lẹ́wà Yorùbá. Èmi náà kúkú ni, orúkọ mi ò tí ì yí padà. Èmi ọmọ yín, ẹ̀gbọ́n yín, olólùfẹ́ yín. A kì í kéré ká má jẹ nìkan lọ gẹ́gẹ́ bí àṣà ọ̀gá mi, bàbá mi Amóbíẹ̀yá. Èmi bàbá yín Arab Ìṣọ̀lá Megida, gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ káfàtà akúrú má ṣe yàn jẹ ẹkùn ọkọ làbákẹ́ méjì pọ̀. Èmi tí mo ru ọ̀rọ̀ sórí, tí mo fa ọ̀rọ̀ ní tẹ̀tẹ̀, tí mo wá gbé ọ̀rọ̀ pọ̀ sẹ́yìn ní tepọ́n, ọ̀rọ̀ gangan wá mú mi tẹ̀ kọ̀kọ̀rọ̀. Èmi náà ni, èmi lọ̀tá pọ́nbélé fẹ́ni tí kò ka èdè abínibí rẹ̀ kún. Èmi gangan lọ̀rẹ́ ìmùlẹ̀ fẹ́ni tó yan èdè abínibí rẹ̀ láàyò. Arab, mo tún ti dé sórí ètò. Ẹ jẹ́ ká pawó sápò díẹ̀, ká pawó sápò. Àwọn èèyàn olólùfẹ́ wa tí wọ́n fẹ́ darapọ̀ mọ́ wa láìpẹ́, ṣùgbọ́n kó tó darapọ̀ mọ́ wa mo fẹ́ ṣàfihàn wọn. Rafcaf Construction Services, Building Services, Engineering and General Contractor. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn rí tẹ́lẹ̀ pè wọ́n kẹ́ẹ̀kì máa bá wọn dúnàdúrà náà kó tó nípa wá sọ̀rọ̀ nípa wọn lẹ́kùnrẹ́rẹ́. 080-588-93838 080-588-93838 pẹ̀lú 081-27-35-1396 lẹ́ẹ̀kan sí 081-27-35-1396. Bákan náà ẹ máa gbọ́ o, gẹ́gẹ́ mo ti sọ, bákan náà ẹ máa gbọ́ ráìsì ọ̀fadà tiwantiwa ẹ máa bá pàdé lórí ètò yìí tá a máa fi ṣe ẹ̀bùn. Àwọn náà máa tó darapọ̀ mọ́ wa, ọdún Ìbákún food. Ṣùgbọ́n kó má dàbí pé ọ̀rọ̀ wọ̀ rí bẹ́ẹ̀, mo fẹ́ kẹ́ ẹ pè wọ́n, kẹ́ ẹ ti bá wọn dòwò pọ̀, kẹ́ ẹ ti jọ sọ̀rọ̀, kẹ́ ẹ ti wá kó tó di pé wọ́n darapọ̀ mọ́ wa. 080-87-02-8190 080-87-02-8190 lẹ́ẹ̀kan sí ẹtúgbọ́ kejì, nọ́mbà wọn kejì 070-36-43-78-69 ẹtúgbọ́ 070-36-43-78-69. Bákan náà kí n lè kó gbogbo ẹ̀ pọ̀, gbogbo àwọn tó jẹ́ olólùfẹ́ wa tí wọ́n fẹ́ darapọ̀ mọ́ wa nínú iṣẹ́ yìí lágboolé Ẹwà Yorùbá. Atram fashion designer, àwọn náà fẹ́ darapọ̀ mọ́ wa. Amadíà làwọn wà níjàyè, ṣùgbọ́n ẹ pè wọ́n kẹ́ bá wọn dòwò pọ̀, tó bá ti darapọ̀ mọ́ wa ẹ máa gbádùn wa jù. Nọ́mbà wọn rèé 080-51-655-633 080-51-65-56-33 àti 081-38-45-99-74 081-38-45-99-74. Áńgẹ́lì aránṣọ ni ẹ máa gbádùn tọ̀nà. Ẹ bá ń fi Saheed Òṣùpá sí, ẹ bá ń fi ijó ń gbọ̀n mi. Lórí títì ẹ sáré kò gbà gidi, ẹ farabalẹ̀ ká gidi. Agbáwọ̀dẹ ni mi orílẹ̀-èdè ògidì gan. Amúfẹ́sọ̀ lórí Fuji, mo dẹ̀ mọ calculation. Òrùwúrú tó di àṣà kan lórí wa, òrùwúrú tó di àṣà kan lórí wa. Wùrùwúrú tó di àṣà kan ní jẹ́ ètò tiwa. Wàláì wùrùwúrú tó di àṣà kan ẹ gbádùn wa jù lẹ́nìí. Ẹ mọ ohun tá a tún gbé wá lẹ́nìí ni kìíní tún yàtọ̀. Ṣèbí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọmọ mẹ́ta lè tó wa yìí pọ̀, ọ̀rọ̀ àmọ̀ràn, òwe àti iṣẹ́ ọpọlọ. Ṣùgbọ́n ní ìsìn àti wa pàápọ̀ òwe yẹn láàfi sọ̀rọ̀ àmọ̀ràn ká tó wá bọ́ sórí iṣẹ́ ọpọlọ. Mo ń gbádùn Saheed Òṣùpá. Àwọn ọmọ ọlọ́dún kún yẹra wò rẹpẹtẹ. Àwọn ọmọ ọlọ́dún kún yẹra wò rẹpẹtẹ.
Saheed Òṣùpá má tàgbà mọ́lẹ̀ the first ọkùnrin gbọ̀ngbọ̀n akọrin bí ẹni jẹ́kọ̀ gbádùn ẹ̀jù olúfimọ́ ọpọlọ yóò níjọba. Ẹwà Yorùbá lẹ́tọ̀ ètò lẹ́wà Yorùbá orin Yorùbá láti ń gbọ́ látàárọ̀ lára ẹwà wa ni ijó Yorùbá ni mò ń jó lára ẹwà wa ni. Ohun tá a fi gbára wa lámọ̀ràn lọ́tẹ̀ yìí òwe àmọ̀ràn tá a lò lọ́tẹ̀ yìí ó lọ báyìí. Ẹ má gbọ́ o adìyẹ ń jàgbàdo ó ń mu omi ó tún ń jẹ òkúta kéékèèké ó ń gbé mì òkúta kéékèèké adìyẹ ń gbé mì síbẹ̀síbẹ̀ ó tún kígbe pé òun kò ní eyín. Ṣé ìkérégbè tí ó ní eyín ṣé yẹn ń jẹrin ni? Òwe ni nílẹ̀ Yorùbá. Ìkérégbè tí ó ń ní eyín ṣé yẹn ń jẹ irin ni? Nígbà tá adìyẹ tí ò léyín òun mú mi ó ń jòkúta kéékèèké ó ń jẹ gbàdo òun wá lóhun ò léyín. Òwe ni nílẹ̀ Yorùbá. Báwo lòwe náà ṣe lọ? Saheed mo gbádùn ẹjọ́ gbádùn ẹ. Ó yàtọ̀. Wọ́n gbóró wo kó bẹ̀rẹ̀ Arabu Ṣọlá mẹ̀gídà àwọn sọ̀rọ̀sọ̀rọ̀. Presentation ti wá yàtọ̀. Ẹ̀yin olólùfẹ́ mi náà ni wọ́n wáyé tì. Ẹ ṣé mo dúpẹ́. Òwe náà wá lọ báyìí. A máa pa òwe yìí fún ẹni tí kò ní ìtẹ́lọ́rùn. Àwọn tá máa ń pa òwe yìí fún nìyẹn àwọn tí ò ní ìtẹ́lọ́rùn tí ó sì dàbí ẹni pé gbogbo nǹkan tí Ọlọ́run ṣe fún wọn kò tẹ́ wọn lọ́rùn rárá. Àyè tó wù kí wọ́n wà kò tẹ́ wọn lọ́rùn. Ipò tó wù kí wọ́n wà kò tẹ́ wọn lọ́rùn. Gbogbo ohun tó wù kí Ọlọ́run ṣe fún wọn kò tẹ́ wọn lọ́rùn. Irú wọn la máa ń pa òwe yìí fún. Gbogbo wa ni a mọ̀ yìí pé adìyẹ kò ní eyín lóòótọ́ ṣùgbọ́n síbẹ̀ adìyẹ á jẹ̀gbàdo á jẹun á jòkúta adìyẹ á máa gbé wọn á máa gbókúta mì á máa mi àwọn nǹkan kan. Ewúrẹ́ tí ó ti dàgbà tí Yorùbá máa ń pè ní ìkérégbè torí pé a máa wò pé kí ló ń pè ní ìkérégbè kì í ṣe akèrègbè o ìkérégbè ló ń pe ọmọ ewúrẹ́ kéékèèké ìyẹn léyìn dáadáa ṣùgbọ́n bó ṣe léyìn tó ṣó lè jẹrin ni ohun tádìyẹ ń jẹ lòun náà ń jẹ ohun tádìyẹ ń jẹ ló ń jẹ. Ìdí nìyẹn bàbá a máa ń pa òwe yẹn fún àwọn tí ò ní tẹ́lọ́rùn àwọn tí ò mọ Ọlọ́run bá yín lógo tó ń sunkún wípé àwọn ò níyín àwọn nǹkan táwọn Ọlọ́run ṣe fáwọn kò tẹ́ àwọn lọ́rùn tó àwọn fẹ́ gbọ́nà ẹ̀bùrú mi mo ń bọ̀ náà mo fẹ́ fi ìtàn arákùnrin kan mo fẹ́ fi gbọ̀rọ̀ mi lẹ́sẹ̀ ẹ jẹ́ gbé Saheed díẹ̀ náà yóò ń gbọ̀n. Saheed Òṣùpá arákùnrin kan wà arákùnrin yẹn Bíọ́lá ló ń jẹ́ Bíọ́lá lórúkọ arákùnrin yẹn ó ní ọ̀rẹ́ kan Abíọ́dún nìyẹn ń jẹ́ wọ́n jọ ń ṣiṣẹ́ iléeṣẹ́ kan náà sálárì kan náà ni wọ́n jọ ń gbà ó jẹ́ owó oṣù kan náà ni wọ́n jọ ń gbà àwọn méjèèjì ò níyàwó ńlé wọ́n jọ bẹ̀rẹ̀ èwe wọn ni nígbà tó yá tí iṣẹ́ ń tẹ̀síwájú Bíọ́lá wá sọ pé òun fẹ́ níyàwó inú Bíọ́dún dùn ìpè ọ̀rẹ́ òun fẹ́ níyàwó ìwọ tiẹ̀ ló ṣíwájú tòun náà ń bọ̀ nígbà tó yá Bíọ́lá bá pe ọ̀rẹ́ ẹ̀ Bíọ́dún mo máa ní nǹkan tí mo fẹ́ sọ fún ẹ ó ní kí ni ó ní ṣe sálárì tí mo ń gbà yìí ni mo fẹ́ fi ṣèyàwó sálárì tí mo ń gbà yìí mo fẹ́ fi ṣèyàwó tí ọmọ bá tún dé ṣé sálárì náà mo fẹ́ máa fi bọ́ ọmọ. Bíọ́dún sọ fún pé kí ni nǹkan tó burú nù ẹ̀ sálárì yóò ti pọ̀ jù mo rò pé ń gbọ́ mi yé pé ṣé sálárì yìí ló fẹ́ fi bọ́yàwó àtọmọ sálárì yìí ló fẹ́ Bíọ́dún ní kí ló burú nù sálárì tó ní òun fẹ́ dọ́gbọ́n sí ọ̀rọ̀ ara tòun má dọ́gbọ́n sọ́dọ̀ ara rẹ̀ oúnjẹ òun rí náà òun rí lò téèyàn bá dúró síbi kan téèyàn bá dúró sínú oòrùn tó bá pẹ́ títí ìbòjì bá ń bẹ ní Bíọ́dún wá sọ pé ó dáa adìyẹ rẹ olóhùn ò léyìn ó ń jòkúta oúnjẹ àgbàdo ó dẹ̀ lóhùn ò léyìn gbọ́
èmi àti ẹ sálárì kan náà la màjọ ń gbà wọnú ilé tiẹ̀ kó wọnú ilé tèmi ọlọ́run dẹ̀ kẹ́ Bíọ́dún lóòótọ́ ọlọ́run kẹ́ Bíọ́lá lóòótọ́ ọlọ́run kẹ́ Bíọ́lá ju Bíọ́dún lọ sálárì kan náà ni wọ́n dẹ̀ jọ ń gbà ìwú kan náà ni wọ́n jọ ń gbà wọn dẹ̀ jọ níyàwó ni ṣùgbọ́n tẹ́ bá dénú ibùgbé àwọn méjèèjì ó yàtọ̀ gédéǹgbé ká má fọ̀rọ̀ gùn Bíọ́lá máa ṣe ìyàwó Bíọ́lá kúkú ṣe ìyàwó kí ló wá ṣẹlẹ̀ lẹ́yìn ìyàwó ẹ̀ Saheed Òṣùpá. kí ló ṣẹlẹ̀ lẹ́yìn ìyàwó owó yarọ lóòótọ́ owó yapa ọdún kìíní ìyàwó Bíọ́lá ò bímọ ọdún kejì ìyàwó Bíọ́lá ò bímọ ọdún kẹta ìyàwó Bíọ́lá ò bímọ wọ́n jogun wọ́n lọ́lé adáhunṣe wọ́n lọ́lé oníṣègùn wọ́n lọ́lé aláàfáà wọ́n lọ́lé wòlíì ìyàwó Bíọ́lá ò mà bímọ kí ló dé kí ló ṣẹlẹ̀ ìyàwó Bíọ́lá bá yarí njọ́ kan pé òun ò jẹ oògùn kankan mọ́ gbogbo oògùn tóun kankan ò gbéra fún òun ò jẹ mọ́ òun ò dẹ̀ bá lọ síbi kíbi mọ́ àwọn ìyọkọ sọsọsọsọ àwọn bàbá ìyàwó àwọn fámìlì ẹbí tiẹ̀ náà wọ́n sọsọsọsọ ó ní sẹ́ẹ̀ àánú òun ò ṣe oògùn mọ́ kí ló wá fẹ́ ṣe nísì ó ní Ọlọ́run bá lòun fẹ́ bá dúró tó bá ti wà nínú àlámọ̀rí òun tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé òun ò ní bímọ Ọlọ́run bá wulẹ̀ yí padà nígbà tí ò ní fẹ́ kí n jọ òun ṣùgbọ́n Ọlọ́run la gbọ́ pé kò bímọ kí n tó òun máa bímọ ìyàwó Bíọ́lá á sunkún láàárọ̀ pẹ̀lú àdúrà á sunkún lọ́sàn pẹ̀lú àdúrà á sunkún lọ́sàn lálẹ́ pẹ̀lú àdúrà tó bá tó di lóru tọkọ ẹ̀ bá fẹ́ túmọ̀ fẹ́ bá láṣepọ̀ á lóun fẹ́ gbàdúrà náà á gbàdúrà lẹ́yìn tó bá tún ṣe tán ìyàwó Bíọ́lá tún lọ wẹ̀ á tún gbàdúrà á tún sunkún pẹ̀lú àwẹ̀ ìyàwó Bíọ́lá ṣáà súnmọ́ lọ́wọ́ báyìí jù ìgbàdújọ́ kan lọ́kọ ẹ̀ ṣe súnmọ́ tán ló bá lọ wẹ̀ ló bá tún kún fún àdúrà yìí ló bá ń gbàdúrà lòun bá gbé lọ Ọlọ́run bá kẹ́ ẹ Ọlọ́run bá fi àlá kan hàn ó mà lálàá yìí kí ló rí nínú àlá yìí kí ló rí Saheed Òṣùpá ló gbádùn ẹ̀ náà. ọ̀gá tó fẹ́ bá Yusuf ó fẹ́ bá Yusuf lówó jẹ́ aláti bára òun láti Yusuf tún wọ̀ ló jẹ́ kókó Yusuf ráyè jọ àìmọye ènìyàn ló wáyé pẹ̀lú òkú tó já sí lóko lòlò mẹ́lẹ́. ìgbà tí Yusuf bẹ̀rẹ̀ ọ̀la àlá ọ̀. Saheed Òṣùpá àjọ̀nà onífújì mo ogẹ́ tiẹ̀ àlá tó lá ló mà kó yọ àlá tó lá ló kó yọ ló bá lọ bá ọ̀rẹ́ ẹ̀ Abíọ́dún pé alábàáyé mo mà lá ní ẹ bá fọwọ́ bò lẹ́nu pé alágọ̀ o bá alábàgọ̀ ẹ jẹ́ kí nǹkan tó àlá tó mú rí lójú àlá ẹ jẹ́ kí n lọ yẹ̀ wò kí ló rí lójú àlá ohun tó rí lójú àlá ó rí ọkọ ẹ̀ níbi tó ti ń mú nǹkan oṣù ẹ̀ sínú gbá lẹ́yìn ibùsùn tó ń sùn nǹkan tó kàn rí nìyẹn kí ló máa ṣẹlẹ̀ pẹ̀lú ọkọ mi tó ń mú nǹkan mi lójú àlá ó lè jọ fẹ́ dalé ẹrú ni alágọ̀ o ọ̀dà tó bá jẹ́ bẹ́ẹ̀ èmi fẹ́ lọ wo ẹ̀yìn ibùsùn yẹn wò mo fẹ́ lọ wo ẹ̀yìn ibùsùn tí bá fi lè bá irú gbá yẹn bẹ̀ lóòótọ́ tí mo bá kan yẹn bẹ̀ á jẹ́ pé Ọlọ́run bá ó dídí ṣòro fún mi ni ẹ̀tọ́ bá wá bá mẹ́kọ́ ẹ̀mí ní bá sọ ẹ bá ní ó ṣe kúkú bá sọ kó gbọ́ tó fẹ́ wí náà Bíọ́dún tó pé kó bá ọkọ ẹ̀ sọ́nà wọ́n ṣàjọ mọ́ láàrin ara wọn kí má fa ọ̀rọ̀ mi gùn lọ́ba lórí ìyàwó Bíọ́lá ló máa kúkú bá Bíọ́lá sọ o abẹ́ ẹ̀gbọ́n mi tí mo fẹ́ ẹ̀gbọ́n mi dáadáa ó máa fi tọkọ ẹ̀ létí lóòótọ́ lọ́kọ́ bá yarí pé rú àlákàlà wo ló láyìí aláburúkú wo ló láyìí alẹ́ èṣù wo ló láyìí wọ́n ti ń kọ́ ẹ ó ṣàdùwọ́ ọmọ lọ́wọ́ ibi tó ti ń fa ọ̀rọ̀ yìí lọ́wọ́ lọ́rẹ́ bá dé ó kàn jẹ́ bí pé òun rìn sásìkò lóní kí ló ṣẹlẹ̀ ní ọ̀rẹ́ tó pé kò sí kankan ó kàn náà aláburúkú kan náà fi kàn fi sẹ́ ni ìyàwó bá tó ṣàlàyé gbogbo ọ̀rọ̀ fún ọ̀rẹ́ ọkọ bí pé kò gbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí ẹ ṣẹ́ni tí mo lè fọ̀rọ̀ bò fún ọ̀rẹ́ ní mo ti mọ̀ yín pọ̀ kí n tó fẹ́ wọn ọ̀rẹ́ fílẹ̀ náà jẹ́ kó lọ yẹ nǹkan tó náà fẹ́ yẹ o tí ó náà fẹ́ yẹ o jẹ́ lọ yẹ o tí bàbá kan bẹ̀ kí o sí tó kọ́ wọn ẹ̀ no irú kí ni ló ń sẹ́sìn ni àṣẹ yàrá kan jẹ́ ìwọ̀ fún ni yá lọ lọ́bàjọ́ lọ lọ́bà dénú yàrá lóòótọ́ o lọ́bà bá gbá ìyàwó bá fẹ́ ṣígbá lọ́kọ́ bá yarí pé òbòrò ṣígbá n tó fi ṣáájú tòun ni ẹ ó ṣe jẹ́rú báyìí ni mo rí lójú àlá àdúgbò fẹ́ ṣì tí n bá ti wá ṣì tí n bá ti bá kankan bẹ̀ kò sí wàhálà ọkọ wa ní náà ó lè ṣí kọ́kọ́ ìyàwó fẹ́ ṣàfà gidi ló bá ṣígbá ló bá nǹkan oṣù ẹ̀ ń bẹ̀ lóòótọ́ yé bẹ́ẹ̀rù ṣe ìgbàjábọ́ lọ́wọ́ ẹ̀ bọ́rọ̀ ọmọkùnrin yìí ṣe ya wèrè ni ẹ ọmọkùnrin yìí kó ṣe ya wèrè ni ẹ ló bá bẹ̀rẹ̀ sí ní ká owó tóun ní ohun tó ń kan oṣù ìyàwó òun ló fi oògùn owó kó dẹ̀ lè bímọ
ṣùgbọ́n ẹ̀pà òbòrò mọ́ báyìí ló bẹ̀rẹ̀ sí ní kà ẹ̀mọ̀ nǹkan tọ́rọ̀ rẹ̀ tún sọ fún ó tún rán létí òwe ẹjọ́ kìíní àná tí ó tán Bíọ́lá mo ní wọn má ṣe kíní yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó ló ṣògùn owó yìí oúnjẹ òun mu òun rí ná òun rí lò ìràwọ̀ tí ẹgbọ́n tún yọjú tòun lọ adìyẹ ń jẹ gbàdo adìyẹ ń jẹ òkúta ó ń mu mi ó dẹ̀ lóhun ò léyìn tó bá tún léyìn kọ́ kí ló fẹ́ jẹ ṣé ó rẹ̀ ti jẹun tó fẹ́ jẹ báyìí ṣojú ẹ̀ ti dà Saheed Òṣùpá. ìgbà tí ẹ fà á pẹ̀lú Ádámù tó Jésù lọ́jọ́ sí láti ìgbà yẹn lọ́lọ́run ọba ti sọ̀rọ̀ náà ká tó la ojú ayé. láti ìgbà tí ẹ fà á pẹ̀lú Ádámù tó Jésù lọ́jọ́ sí láti ìgbà yẹn lọ́lọ́run ọba ti sọ̀rọ̀ náà ká tó la ojú ayé. látàrí àwa kú pẹ̀lú Ádámù tó ti Jésù lọ́jọ́ sí láti ìgbà yẹn lọ́lọ́run ọba ti sọ̀rọ̀ náà ká tó la ojú ayé. láti ìgbà tí ẹ fà á pẹ̀lú Ádámù tó Jésù lọ́jọ́ sí láti ìgbà yẹn lọ́lọ́run ọba ti sọ̀rọ̀ náà ká tó la. ẹ ṣé mo dúpẹ́ Saheed Òṣùpá Olúfimọ mátàgbà mọ́lẹ̀ the first ọkùnrin takuntakun kò ṣe àǹgẹ̀ olórin ni Saheed mo dúpẹ́ lọ́wọ́ yín iṣẹ́ ọpọlọ tọ̀tẹ̀ yìí tí a mọ̀ pé níjẹ́jọ́ a sọ fún wa ìtàn arákùnrin kan tó jẹ́ olùyàwòrán tó ń ya àwòrán títí tí wọ́n fún ní àmì ẹ̀yẹ níléèwé gíga lórí àwòrán tó jẹ́ pé àwòrán yìí ló ń yà tí ìdẹ́pọ̀ lọ kọ́ńbì kan ọ̀dọ̀ bàbá ẹ̀ ló ti fojú sí tó jẹ́ pé kí àwòrán náà ló fi ń jẹun dèní tí mo ní màá tẹ̀síwájú lẹ́ni òun náà ni màá mú wá fún wa lẹ́ni arákùnrin yìí máa ya àwòrán yìí ó ń ya àwòrán yìí débi pé kò sí ohun tí ò lè fi àwòrán dá lára tó bá jẹ́ níbi wedding ni arákùnrin yìí ó yanrantí níbẹ̀ tó bá jẹ́ pé lifestyle ni ó yanrantí níbẹ̀ documentary arákùnrin yìí yanrantí níbẹ̀ ó wá ya fọ́tò ó good no ṣẹ́rí kó wá ṣe frame fún yín ibikíbi tẹ́ bá gbé sí téèyàn bá wọlé wá kọ́rò pé ẹ̀yìn dúró ni wá kọ́kọ́ kí yín pé ẹ káàárọ̀ láì ní mọ̀ yìí pé àwòrán yín ló wà ń bẹ̀ Ọlọ́run bá kún ṣe ó rọ̀ lọ́rùn mo lè fi ọwọ́ ẹ̀ sọ̀yà ẹran ni mo fọwọ́ sọ kì í ṣe gbogbo èmi arábù ìṣọ̀lá ọmọ oníṣẹ́ àgbẹ̀ òkú màsẹ̀ arákùnrin yìí ó dá gan Ọlọ́run bá kẹ́ láì jẹ́ pé ó kọ́ṣẹ́ ẹni kó fojú sí lọ́dọ̀ bàbá ẹ̀ ó ní fi ọpọlọ sílẹ̀ ìwé tó kà kò gbé rẹ̀ sí ní gbé pálí kiri àti mo orílẹ̀-èdè tá a wà tá a máa rú pálí kiri iṣẹ́ ọpọlọ wa ní kẹ́jẹ́ ká rò kí láàfọ̀ ọpọlọ wa ṣe arákùnrin yìí ó yanrantí nídìí iṣẹ́ àyàwòrán yìí ó dẹ̀ ṣe déédéé bẹ́ẹ̀ ẹ pé kẹ́ ẹ bá dòwò pọ̀ kẹ́ ẹ wo ohun tó fẹ́ ṣẹlẹ̀ a ní kẹ́ ẹ gbìyànjú rẹ̀ wò kẹ́ ẹ bá dòwò pọ̀ arákùnrin yìí tótó ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ 0055870000 mẹ́ta àti 8 ló gbẹ̀yìn ẹ̀ tún gbọ́ lẹ́ẹ̀kan sí 08055870008 nọ́mbà kejì 08027792709 lẹ́ẹ̀kan sí 08027792709 nọ́mbà kẹta 09080088068 09080088068 Yinka the image photographer @gmail.com ẹ darapọ̀ pẹ̀lú ẹ gbádùn ẹ̀ pé èèyàn gidi ni ẹ ṣé. ẹ ṣé mo dúpẹ́ lẹ́yìn Ọlọ́run ọba Elédùmarè èmi máa ń sọ yí pé ẹ̀yin èèyàn mi ló kàn ẹ̀yin tẹ́ ẹ dúró tì mí ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ìkarahun fún mi tẹ́ ẹ jẹ́ kí n wà níwòwò ní gbogbo ìgbà tẹ́ ẹ ń ṣalátìlẹ́yìn mi ní gbogbo ìgbà lórí WhatsApp ni lórí YouTube ni lórí Telegram ni lórí Facebook ni gbogbo ìgbà tẹ́ ẹ dúró tì mí tẹ́ ẹ tún pè mí nìkan ọ̀jọ̀kan tẹ́ ẹ pè mí tẹ́ ẹ bá mi sọ̀rọ̀ tẹ́ ẹ fún mi nímọ̀ràn mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín látòrí Honorable Kọ́láwọlé Wàsíù KLM bàbá mi tó lọ ṣojú wa nílé ìgbìmọ̀ aṣòfin kékeré fún àwa Ìpókíà Yewa South Constituency mo dúpẹ́ lọ́wọ́ yín
kò dúpẹ́ púpọ̀. ibà bàbá mi Alhaji Mufadil ọmọ Bankole ọmọ wọn nílùú Ìláró ọ̀gọ̀ngàn ọmọ amújẹmúta kódà ní kú láéláé ẹ ṣé mo dúpẹ́. àwọn ni aláṣẹ àtolùdarí iléeṣẹ́ Mapstar Project Limited ẹ ṣé wọ́n dúró tì mí ní gbogbo gbà. bákan náà mo dúpẹ́ lọ́wọ́ àáfàá mi àáfàá tó gbọ́ Yorùbá yékéyéké tó ní mọ̀ Ọlọ́run Ọba púpọ̀ tẹ́rù Ọlọ́run Ọba ń bà ní gbogbo gbà. Muhammadu Qasim Oyèkọ́lá abẹ́nàmọ̀ mi ni èèyàn mi ni wọ́n fún mi lámọ̀ràn ní gbogbo gbà ẹ ṣé mo dúpẹ́. bákan náà bàbá mi àgbàlagbà alàgbà Adé Ajíbóyè Bigger Bass bàbá mi àgbà kí n káfàtà gbogbo ní tíátà mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín. gbogbo ẹ̀yin tèmi tẹ́ ń dúró tì mí ní gbogbo gbà mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín. ẹ ṣé Ọlọ́run Ọba bá mi dúró tì yín ẹ ní sì jẹ bẹ́ẹ̀ lẹ ní sì mu agbára Ọlọ́run Ọba. gbogbo ẹ̀yin tẹ́ wá wà pẹ̀lú mi nílé agodo tẹ́ dúró tì mí ní gbogbo gbà tẹ́ ń wà pẹ̀lú mi lóòrèkóòrè Yáyá Kẹ́hìndé ọmọ Yáyá mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín ẹ ṣé àkú ètò. Surajudeen Aṣíwájú ọmọ Àdìsá ẹ ṣé mo dúpẹ́. Ọ̀sáyẹmí Lukman olùyàwòrán gbogbo yín pátápátá mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ ṣé o ẹ̀yin náà ní nìkan ṣe ti yín o Ọlọ́run bá mi dúró tì